Mo kí gbogbo etí tó ń gbọ́ mi pé a kú dédé àsìkò yìí. Ọ̀run ṣíṣí orí ìrìn ni èyí. Ọ̀run ṣíṣí ti ojoojúmọ́ tí olùdarí ìjọ ìràpadà olùṣọ́ àgùntàn Adeboye kọ. Èní ni ọjọ́rú ọjọ́ kẹfà oṣù kẹta ọdún 2024. Àkọlé ọ̀run ṣíṣí tòní ni Ọlọ́run ń bá ọ sọ̀rọ̀. Àkọ́sórí wa tarí nínú ìwé Jákọ́bù orí kìíní ẹsẹ̀ 22 tó kà báyìí wípé ṣùgbọ́n kí ẹ jẹ́ olùṣe ọ̀rọ̀ náà kí o má sì ṣe olùgbọ́ nìkan, kí ẹ má tan ara yín jẹ. Ní ọ̀pọ̀ ìgbà nígbà tí a bá lọ sí ìpéjọpọ̀ Kristẹni ti ìwàásù tàbí ọ̀rọ̀ tí wọ́n ń sọ bá bẹ̀rẹ̀ sí ní dàbí ẹni pé ó korò láti gbọ́, ó ṣeéṣe kí a má níwòye pé ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ wa ni Ọlọ́run ń bá wí, kì í ṣe àwa. Mo gbàgbọ́ pé ó lè ti ṣe ọ́ rí. Ní ìgbà mìíràn tí oníwàásù bá ń ṣe ìwàásù tí ó sì ń bu ẹnu àtẹ́ lu àwọn nǹkan kan tó ń ni wá lára, a ó máa tu ara wa nínú nípa sísọ pé kì í ṣe èmi ló ń bá wí, ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ mi ni ó gbọ́dọ̀ máa bá wí. Má tàn ara rẹ jẹ nígbà tí ọ̀rọ̀ náà bá bà ọ́. Ọlọ́run ń bá ọ sọ̀rọ̀, kì í sì ṣe ẹlòmíràn. Ní gbogbo ìgbà tí o bá ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, má ṣe na ìka. Wo inú ara rẹ níbikíbi tí o bá rí i pé o kò kún ojú òṣùwọ̀n, ṣe àtúnṣe ní kíákíá. Nínú Bíbélì kíkà fún tòní, wòlíì kan wá bá ọba Dáfídì, ó sì sọ ìtàn ọkùnrin ọlọ́rọ̀ kan tí ó gba àgùntàn kan ṣoṣo tí tálákà náà ní. Ọlọ́rọ̀ náà pa àgùntàn náà, ó sì lò láti ṣe àlejò dípò kí ó mú lára púpọ̀ tí ó ní. Dáfídì bínú, ó sì ní kíkú ni ọkùnrin náà yóò kú. Nígbà náà ni wòlíì yí padà sí i, ó ní ìwọ ni ọkùnrin náà. Ní ọ̀pọ̀ ìgbà Ọlọ́run máa ń mú ọ̀rọ̀ wá fún wa báyẹn. Gẹ́gẹ́ bí Dáfídì, a ó bẹ̀rẹ̀ sí ní na ìka ìdálẹ́bi sí àwọn mìíràn, ṣùgbọ́n tí a bá fi ìṣẹ́jú kan ronú lórí ọ̀rọ̀ náà, ó lè jẹ́ àwa ni ẹni tí à ń júwe rẹ̀. Ọ̀nà tí a fi lè dàgbà gẹ́gẹ́ bí Kristẹni ni kí a máa rò pé àwọn ọ̀rọ̀ inú Bíbélì tàbí ìwàásù kan wà fún àwọn ẹlòmíràn, kì í sì ṣe ìwọ. Kà á tàbí gbọ́ ọ bí ẹni pé ìwọ ni Ọlọ́run ń bá wí gangan. Gbà pé ó ṣeé ṣe kí o máa ṣe àwọn nǹkan lọ́nà àìtọ́, sì rí dájú pé o ṣe ohun tí ó yẹ kí o ṣe láti ṣe àtúnṣe tí ó bá rí bẹ́ẹ̀. Ìdí tí a fi ní ọ̀pọ̀ àwọn tí à ń pè ní Kristẹni tí kì í hùwà bí Kristi kì í ṣe nítorí pé Ọlọ́run kì í bá wọn wí. Ìdí ni pé nígbà tí ó bá ń bá wọn wí, wọ́n á rò pé ó ń bá àwọn mìíràn wí. Ó ṣeni láàánú pé tí wọ́n bá tẹ̀síwájú láti máa ṣe bẹ́ẹ̀, wọn yóò bá a débi ìparun. Olùfẹ́, Ọlọ́run bá ọ sọ̀rọ̀ lónìí. Ó fẹ́ kí o jọ̀wọ́ gbogbo rẹ̀ fún òun pátápátá láì kù ohun kan. Má ṣe dàbí àwọn tí ó ń wa ọrùn kì, nítorí ìparun ni òpin àwọn ènìyàn bẹ́ẹ̀. Ìwé Òwe orí 29 ẹsẹ̀ 1. Ka Sámúẹ́lì kejì orí 12 ẹsẹ̀ 1 títí dé 7. Bíbélì ní ọdún kan. Jóṣúà orí 8 títí dé 10. Kókó ìṣe. Ní gbogbo ìgbà tí o bá gbọ́ ìwàásù tàbí ka
bíbélì rẹ, rò pé ìwọ nìkan ni Ọlọ́run ń bá sọ̀rọ̀. Ẹ ṣé tí ẹ tẹ́tí sí Ọ̀run Ṣíṣí Orí ìrìn ti òní. Tí ẹ bá fẹ́ darapọ̀ mọ́ wa láti máa pín Ọ̀run Ṣíṣí lórí ayélujára, yálà WhatsApp ni, Telegram tàbí YouTube, ẹ tẹ àtẹ̀jíṣẹ́ Ọ̀run Ṣíṣí sí orí 0 8 0 ẹ̀fà 5 ẹ̀fà 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 5 ẹ̀fà 1 kí ẹnìkan kó ké hallelujah.